ẹ gbà wá nípínlẹ̀ Ọ̀ṣun o, èèmọ̀ rẹ o, ìlú ti dàrú o, ẹ gbà wá o. Gómìnà Adélékè àti Gbóyèga Oyetọla wọn ìyá nísìmí inú ìlú o, ìjà òṣèlú ni wọ́n ń jà, wọ́n ti dá gbogbo ìlú rú o, ẹ gbà wá o. Gbóyèga Oyetọla ṣọ́ra rẹ, ìwọ Adélékè ṣọ́ ara rẹ, sọ ara rẹ kó o kíyè sára kí wọ́n má da ìpínlẹ̀ Ọ̀ṣun rú. Ẹ kìlọ̀ fún Gbóyèga Oyetọla kó sọ ara rẹ̀ torí lásìkò tí tó ṣèjọba ìlú tòrò, kò sí wàhálà bí eléyìí o, torí ntẹ́jọ́ ń fà yìí àwọn aráàlú ló ní lára o. Kẹ́ kíyè sára o, ẹ̀yin agbófinró kílẹ̀ ń wò iṣẹ́ tó yàn yín fún sóun lẹ́ ń ṣe àbí àwọn kan fún yín lọ́wọ́ ẹ wá wà wá aráàlú ẹ wò wá ràn sẹfẹ pa wá tán ni ẹyin tí ń bẹ́ lómi ìjà lára ọkọ̀ kọjá kọ́ mọ́ gbárùwọ̀ gbòòrò ọmọ ẹlòmí kúlé ẹ̀yìn náà ni kí ló dé ẹ̀yin ọba ìbẹ́lẹ̀ ẹ̀ba lórí ohun gbogbo ni sẹ́ẹ̀ láṣẹ lẹ́nu mọ́ ni kí ni adé gan tẹ̀ ń wòran tó báyìí nǹkan ń bàjẹ́ ẹ̀sìn ń pera yín lọ́ba kí ló dé Jagaban ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà Tinubu àmọ́ ní sórí ibù àgbáyé mọ̀ ń wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ kí lẹ̀ ń wò wọ́n ní òye làgbà ń wò lóòótọ́ ìlú ń dàrú kẹ́sẹ́rú òye bí eléyìí ó yẹ kẹ́ ẹ dìde kọ́sẹ́kọ̀sásẹ́ lẹ́nu yín mọ́ ni ìlú ń dàrú bí eléyìí ẹ̀sìn wò wá eku òkè bí eku ẹyẹ òkè bí eku jẹ àárín nǹkan jẹ sọyẹ kó tún jẹ wàhálà la máa dojúkọ. Tinubu sọ ara rẹ gbogbo ẹ̀yin tẹ́ ń dàlú irú ẹ lọ sọ ara yín ìbínú Ọlọ́run bá o. gbẹgẹdẹ mọ nọ́mbà yìí èrò aráàlú dẹ̀ ni ó gbọ́dọ̀ ṣe pàtàkì lákòókò tá a wà yìí. Kí ni èrò yín lórí ọ̀rọ̀ tí ń lọ nípínlẹ̀ Ọ̀ṣun yìí? A rí pé ojú yín le kókókó, a sì rí pé ẹ̀yin àtàwọn ẹmẹ̀wà yín ẹ̀ ń sọ̀rọ̀ inú ń bí yín bákan. Kí ló ṣẹlẹ̀ gangan lórí ọ̀rọ̀ reinstate àwọn tẹ́ni kan padà sí local government council àtàwọn tó láwọn ó dìbò ní on 22? Kí lè èrò yín lórí ẹ̀ gan? Ayé yín ọ̀dà ṣe rí ojú mi ò dédé le koko, tẹ ẹ bá sì kíyèsí tẹ ẹ bá rìn káàkiri ẹ rí i pé ojú àwọn kan náà le koko, ṣùgbọ́n ta ló fẹ́ sọ̀rọ̀? Lákọ̀ọ́kọ́ gómìnà wa nípínlẹ̀ Ọ̀ṣun àti gómìnà wa àná Adélékè àti Gbóyèga Oyetọla, àwọn méjèèjì tó bá jẹ́ pé orílẹ̀-èdè tí a wà òfin wa ó fẹsẹ̀ múlẹ̀ a sì ń tẹ̀lé òfin tí kìí ṣe pé òfin wọn gbé kalẹ̀ nítorí àwọn ọmọ aláìní nìkan, àwọn méjèèjì ó yẹ kán ti kọ́kọ́ gbé wọn. Ìdí ni pé wọ́n domi àlàáfíà ìlú rú nítorí àwọn ńlá rí gẹ́gẹ́ bí olórí kọ̀ọ̀kan àtẹgbẹ́ òṣèlú PDP àtẹgbẹ́ òṣèlú APC tó túmọ̀ sí pé oníkálukú wọn ọ̀nà àti jẹ tí wọ́n ní wọ́n ń wá òun náà wá fi ń da gbogbo omi àlàáfíà ìlú rú. Bí mo ṣe wà yìí oníṣòwò ni mí, ó sì láwọn ọjà tó yẹ kí wọ́n bá mi kó wá, ṣùgbọ́n látàrí ipá àti gbọ́ pé ìlú ti gbogbo ẹ̀ fọ́ mọ́ra wọn, àwọn ọlọ́kọ̀ tí ń gbẹ́jà bọ̀ àwọn ò lè wá. Àwọn náà sì àlè pé kán máa bọ̀ torí ọjà wa yóò ṣòfò dànù. Ìyẹn nìkan kọ́, àwọn tí ò rọwọ́ họrí, àwọn ìyá orí òrù ẹnu ọ̀jẹ́ bẹ́ẹ̀ ni olókoòwò kéékèèké lẹ́gbẹ̀ẹ́ títì tí ń pàtẹ búrẹ́dì pàtẹ ata nǹkankan, gbogbo ọjà wọn ló porúkúrú musu. Nígbà tí kò bá olè tó ń ṣẹlẹ̀ gbódò rósọ táwọn nǹkan yìnbọn nípa ẹbí ṣòfò kọ́lọ́ mọ̀ jẹ́ kí irú aburú báyìí kó tún mọ tẹ̀síwájú ni. Ṣùgbọ́n tí ó bá ní tẹ̀síwájú ó yẹ kí àwọn òfin wa tá a ṣe kó fẹsẹ̀ múlẹ̀. Àtàtàpàrà la máa ń sìn tán, Ọlásùnkànmí máa wí o.